الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة كالكبر يوقد من شجرة مباركة وجه تلاسى من مراهي الأماو ونمت إذا الأداب ترجع لعلي المعتدل واهتزاه تدوم كرامة وتدوم سخرا Onikijipa ولم يسأل الثراو إلى جنباتك الأولياء سلامي وما تحكي القصيدة والثناء Onikijipa بكيت ولا لمالي تسول ولا تكرم واسعه ولا تكرم واسعه. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة كالكبر يوقد من شجرة مباركة يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على النور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. أنت يا صديق يا مستندي يا مستندي إنني يا
lahanta makisadi uzbe aidi lelehula ya sahidi يا سيدي watasahadini ana aluwa tadi ko amisikin tarama balabin akaya misikinu shehin tolabin أنت يا مسكين شيء طلبي ya ababakiri يا أبا بكر ya ababakiri aleka sikati عليك ثقة la tadani lil hadai hurwati هواتي innahu yawm yashiduna uli sayumum amalan murabbin fasalin intajifu anni ila mimman harumu ismuka mimma terumu alami naru haribin azihatil humami أنكم الله ويهالين إن لم تكونوني أمين نعم كيف رجالا أنكم الله كيف رجالا إنهم في سورة وأنا كالكهم هم لسورين سوريات أسين بالغ لدعواتي غير واني كم هي قدوتي مصطفى Mustafa Yasin yakunu wasali Ahmad Alifasi Tijani Habalin Fabikallahi Abi Faidatina أبو الفيضة wa Ghazali Sohibele Hujatina وجاتنا Faftahuli Baba Fadiulu Bikumo Le Asira Filegadi Ihiyakumum Azkil Ahuma Ilahi Birrido نار المسكين شيء مردادا Wakaza Farukina ya Rabbana يا رب Malori Adam al-Uswatina أسواتنا وسلام الله دوما سرمدا على للنبي هاشمي أحمدا وقي الله ẹjẹ́ وأكبر àtúgbò tóbi fọlọ́run lẹ́ẹ̀kan sí i. títóbi fún Ọlọ́run ọba tí fi tóbi gbogbo tí fi tóbi lọ bí gbangba fọlọ́run Ọlọ́run ọba tí fi gbangba ju gbogbo tí fi gbangba lọ bí a bá rí nǹkan míì tọba tóbi láyé tá a máa fojú títóbi wò ó lè tóbi kọ́ máa wíwo nǹkan míì atóbi yóò sì wíwo àmọ́ àwa máa mèkìdárù rẹ̀ kò ní pọ̀ omi àti tóbi apọ̀ kò sì ní fẹ̀ títóbi bọ́bá wa tẹ̀ já pé abáwárí nǹkan kan tí ń ṣe bí ẹni tó tóbi tá a bá rí nǹkan kan tó ń ṣe bí ẹni tó wíwo tá a bá rí nǹkan kan tí ń ṣe bí ìgbà tó pọ̀ àbọ̀fẹ́ a gbọ́dọ̀ ríbi tó ti gbà á wá bẹ́ẹ̀ bá tóbi á rí bí o ti gba títóbi wá ọ fara ti nǹkan kan lòun náà fi tóbi bẹ́ẹ̀ bá lágbára á rí pọ̀ fara ti agbára kan lòun náà fi lágbára àmọ́lọ́wọ́ bá tóbi tiẹ̀ الله ọlágbára tiẹ̀ الله ọlọ́lá tiẹ̀ الله ọ̀pọ̀ tiẹ̀ الله ọ̀fẹ́ tiẹ̀ الله àwa ògbó kìíní yẹ àrí traces الله ó dìde nù ara rẹ̀ náà ní títóbi ọlọ́run tó wá tóbi yìí. الله أكبر إن دين محمد وكتابه أكوى وأكوى مكلا ọlọ́run ló wá gbé títóbi fànábì الله عليه وسلم sallallahu alayhi wa sallam látara títóbi ànábì lọ́lọ́run ọba ti gbé títóbi fún Al-Qur'ani àtàrà títóbi ànábì ló ti gbé títóbi fún Islam ó wá ní káwa mùsùlùmí ntọ́lọ́hún dápọ̀ ọ̀yà lukumala tadamun kódò dantama
ìjọ tọ́lọ́run sì ránṣẹ́ sí pọ̀ kìí ṣèjọ tiwa nìkan àwọn kan ti wá ká ànábì ó tó wá ànábì Nuhu jíṣẹ́ oníjọ tiẹ̀ ànábì Musa jíṣẹ́ oníjọ tiẹ̀ ànábì Ibrahima jíṣẹ́ oníjọ tiẹ̀ ànábì Isa jíṣẹ́ oníjọ tiẹ̀ kótó wá ká ànábì Muhammad wíwá tí wọ́n wá ó sì ránṣẹ́ tí gbogbo wọn náà ní níjọ́ máa rìfáàsì wọn yí pé iná. أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما Ànábì. كما أوحينا إلى نوح bí mo ṣe ránṣẹ́ sínú ni mo ránṣẹ́ sí ọ. والنبيين من بعده àti gbogbo àwọn ànábì tí ń bẹ lẹ́yìn ànábì Nuhu. وأوحينا إلى إبراهيم Ọlọ́run ni mo ránṣẹ́ sí ànábì Ibrahima. وإسماعيل mo ránṣẹ́ sí ànábì Ismaila. وإسحاق mo ránṣẹ́ sí ànábì Isihaka. ويعقوب Ọlọ́run ni bẹ́ẹ̀ ni mo ránṣẹ́ sí Yakub. والأسباط àwọn ọmọ Yakub méjèèjì lọ́lọ́run lé mi Ọlọ́run ọba mo ránṣẹ́ sí wọn. وعيسى Ọlọ́run ni mo ránṣẹ́ sí ànábì Isa. وأيوب Ọlọ́run ni mo ránṣẹ́ sí ànábì Ayub. ويونس Ọlọ́run ni mo ránṣẹ́ sí ànábì Yunus. وهارون Ọlọ́run ni mo ránṣẹ́ sí ànábì Haruna. وسليمان bẹ́ẹ̀ mo ránṣẹ́ sí ànábì Sulaimana. وآتينا داود زبورا bí àmọ́ wá fún ni sẹ̀búrà ó bẹ̀rẹ̀ sí ní ka gbogbo àwọn tọ́ránṣẹ́ àmọ́ wọn ò níwèé gbàtọ́ aládọ̀ anabi Dawuda ni àtẹ̀nà Dawuda sẹ̀búrà Ọlọ́run ni mo fún Dawuda ní sẹ̀búrà gbogbo àwọn tọ́rán ọba ránṣẹ́ sí Ọlọ́run kà wọ́n tí fi já pé ọ̀ràn wọn kankan anabi tó dé àmọ́ Ọlọ́run spẹ́sà àwa tá a jẹ́ mùsùlùmí tá a wà ní ojú ọ̀nà ìsìlámù ó ní kúntùn. خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ورسوله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. Ọlọ́run fáwọn mùsùlùmí ní ọ̀nà tó ga nítorí ìfẹ́ tó ní sí ànábì àtìfẹ́ tó ní sí Islam àtìfẹ́ tó ní sí alukurahani ó lẹ́yìn ẹjẹ́jọ́ kan. غير أمة أخرجت للناس. ẹjẹ́jọ́ abí ẹjẹ́jọ́ olóore kí ni sẹ́tẹ̀ máa wá ṣe urjatil nas bí irú iṣẹ́ tí bàbá wa ẹnjìníà ṣe yìí. Allahu Akbar. nígbà ẹ jáde sáwọn èèyàn ta'muruna bil ma'rufi ẹ máa pa wọ́n láṣẹ pé wọ́n máa ṣe dáadáa. وتنهون عن المنكر ẹ máa kọ̀ fún wa pé wọ́n máa ṣàì dáa má. وتؤمنون بالله ورسوله. ẹ pa wọ́n láṣẹ pé wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wa rasulihi àtòjíṣẹ́ rẹ̀. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم. Ọlọ́run ní àwọn alal kitabi àwọn yahudi alal kitab àwọn nasara Ọlọ́run ní tó wà pé wọ́n lè lọ gbà ní làkàna. khayran lahum. Ọlọ́run ní kí ba lórí fún wọn àmọ́ o. minhumul mu'minuna wa aktharuhumul fasiqun. Ọlọ́run ní kí ètè gbogbo wọn ni wọn ò gbà tán o. minhumul mu'minun Ọlọ́run ní bẹ́ẹ̀ nínú wọn tó pé mùmíní ni wọn àmọ́ àkísàrò wọn lè kí fásikù èyí tó pọ̀ jù nínú wọn ni pòkì
kí ni mo fẹ́ lò mẹ́ ni pé ọ̀nà tó ga lọ́lọ́run fún wa tó fi pè wá dá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tọ́pìkì òní nípa yìí pé al-Islam dínú salam ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn peace ni kìí ṣẹ̀sìn jàgídíjàgan àmọ́ lónìí Islam tí wàá fẹ́ gbé fọ́tò mi. àkíyèsí mi tí wọ́n fẹ́ pè wá sí sẹ́rí ìyàtọ̀ ń bẹ nínú nǹkan méjì quality àti quantity wọn ò jọra wọn. bí nǹkan bá pọ̀ pípọ̀ nǹkan nídìí bí kọ́ fálù mùsùlùmí pọ̀ bàbá dé mọ́sálásí abáká ilé àtẹnìsì bí wọ́n bá ṣe ń tú yẹ̀ ní mọ́sálásí lẹ́yìn wọn máa jáde ní mọ́sálásí bọ́jẹ́jọ́ jímọ̀ bẹ́ẹ̀ bọ́jẹ́jọ́ tí wọ́n náà wọ́n ń sàṣàlátù bẹ́ẹ̀ bí kò rí gbogbo jáde násífàtì lọ jáde kíní kọ́ jáde á máa lọ wíì apọ̀ ló ń kà báwo la ti fẹ́ fálù yorùbá ní tíyàntíyàn kọ́ lè yín o bí ọba ju méjì lọ kó sàtì lè wé egun pípọ̀ yìí náà là ń pọ̀ láti lẹ̀ iṣẹ́ pípọ̀ náà là á sì ń ṣe la àdáwọ́dì sí i bẹ̀tẹ̀ àti ìwárà ṣe yọrí bí ẹ báyìí ti pọ̀ jù ó rí bí a bá gbéṣẹ́ fún yín ní ìṣẹ́ bá ti pọ̀ ńbẹ̀ sẹ́wọ̀n ò níyanjú ẹ mà ti síra yín ni àyìn náà ṣe díẹ̀ èmi náà ṣe díẹ̀ àmọ́sẹ́ tí wọ́n dá dé èèyàn tí ọ̀pọ̀ yóò tètè yanjú rẹ̀ pípọ̀ wọn ò jẹ́ ká rí àṣeyọrí bọ̀rọ̀ ìdí pípọ̀ wọn náà là á sì ń pèpè lọ àìjáwọ́dì sí o ó mà pé bí táyì tí ìjáwọ́ ó rí pé mùsùlùmí ní bímọ jù yóò bí tí ò ní tọ́ kọ́ á ní tìkú tí wọ́n fi máa pínkún ẹ̀ ìyá àlàtí ń bẹ lẹ́kọ̀ọ́ ọmọ ọmọ méjì ẹ̀gbọ́n rẹ̀ kan bẹ́ẹ̀ Kaduna kó wọn mú mẹ́ta kéku o wọ́n sì pínkún ẹ̀ lójú ẹ̀ sísí Islam wí fún ọ̀nù kí ló bí wọn bá tí agbára rẹ̀ lè ká sí ló fi wájà pé tó bá dé àwọn àyè kan tí ò wúlò bọ́ọ̀ bá débùté rò lẹ́kọ̀ọ́ bí wọ́n bá ń pa láàrú bọ́ọ̀ bá gbọ́ Làtífà ọmọ gbọ́ Sákìrá àbí kò gbọ́ rí sí ó kọ Islam lọ́mọ gbọ́ yóò difficult fún ọ láti gbó kọ míì torí àwọn ni wọ́n bí tí wọn ò ní tọ́. Yorùbá wa ń sọ fún wa wípé ọwọ́ tó bá dilẹ̀ ní irú rẹ̀ sọ àbójútó dilẹ̀ òun ni irú rẹ̀ sọ bọ́ bá dilẹ̀ èso sì yà lò ẹmu tó pọ̀ tó ọ̀tọ̀ èso lò ọwọ́ ajẹ́jẹ́ sí pé ẹwà tó wà nínú Islam aṣọ ẹwà Islam wa bẹ̀rẹ̀ sí ní fàyà láti lo Islam lódì ojú tí Islam ò gbé wá ni wọ́n fi wo Islam lónìí wọ́n wá sọ ẹ̀sìn Islam di ẹ̀sìn terrorist ká ẹ̀sìn kígbọ́kígbà ni o ẹ má débẹ̀ o ẹ̀sìn jàgídíjàgan ni o ẹ̀sìn dání o àbà ọmọ tí wọ́n ń pè ní Islam ni al-Islamu huwa salam peace ló jẹ́ pé ìpèpè tọ́lá ọba tó pè wàláhù yad'u ila dari salami wa yahdi man yasha'u ila siratin mustaqim. walilladhina ahsanu al-husnan wa ziyadatun wa la yarhaqu wujuhahum qatarun wa la zillatun ulaika ashabul jannati hum fiha Islam Allah ní lilladina ahsanu al-husna gbogbo àwọn olùṣe dáadáa al-husna
Ọlọ́run ní kò sí tí ń fi ṣẹ̀ṣẹ̀ fún wọn dáadáa náà ni àwọn azanu lòsì náà Ọlọ́run ní dáadáa ń bẹ fún wọn pé wọ́n gbà èrè wá sí àdátùn síyáda ni pé tí wọ́n bá kó láyé àtúwà sanwó-lẹ́sàn wọn wà lìyẹn náà wọ́n rí ọ̀nà àwọ̀ Ọlọ́run. wàlá yẹ̀rì àkójú àhúnkọ́tàrún wàlá sílà. ó ní àwa ní rí àpẹẹrẹ kọ̀tọ́rùn wàlá sílà rúrù hẹ́hẹ́ àbí kójú òkúrukú Ọlọ́run náà àníri stress ẹ̀ àníri tracy ẹ̀ lára wọn jọ gbé dàlí kíámà. ulaika ashabul jannati hum fiha khalidun. Ọlọ́run náà àwọn àti àbùjẹ́ náà wọ́n fi àdùn ni wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ni wallahu. wallahu yad'u ila dari salam. ẹbí máa fẹ́ lónìí etí Al-Qur'ani fi ju gbogbo òwe lọ́nu kò sí nǹkan kan tó fẹ́ sọ láyé tó ní rí ayé Al-Qur'ani fún àfitọ́ ọba máa wá torí tó kéré jù tí ọ̀yẹ́ kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ àwúrẹ́bí àtẹ̀sísí àtàlántàkùn. inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan wa ma fawqaha. èsì sínú ọlọ́mẹnubá námúlì tí ń jáwé bí àtàìsà tàwálà wàdí námúlì. ọmẹnubá láǹtakùn. wà iná wà nàlí búyùtì lábẹ́ ìtúlẹ̀ àǹkàbùtì làwọn kánú yàlámù. kí ni tó wá kù tọ́lọ́hún ò ní mẹ́nubà. wàhálà ìlànà kàlíyà ní takisi mínálì jìbá libuyuta wà mínà ṣàjárì. àyà tó yin nu ọlọ́run mẹ́nu bóyin gbogbo à ń tààrọ̀ pọ́lọ́hún ò ní dásí ọ́ dásí wọn ìtumọ̀ fẹ́ lò ní pé kò sí nǹkan kan tó wà láyé tálùkùránì ọ̀sọ̀rọ̀ ń pa rẹ̀ àfi tó o bá máa wá lónìí tí wọ́n ń pariwo pé ìmọ̀ ṣe bẹ́bẹ́ lónìí àbáyé ṣe bẹ́bẹ́ kò sí bẹ́bẹ́ ká tó wà lónìí tálùkùránì ò ti ṣe inú mẹ́ríkọ́ àlùkùránì nìyẹn gbogbo nǹkan tó dàbí bàbàrà lónìí àlùkùránì ti sọ̀rọ̀ rẹ̀ ká lọ́jọ́ tó ti pẹ́ ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ dàgbà débẹ̀ ni inú tí màá dàgbà débẹ̀ lónìí aeroplane jẹ́ kan inú tí màá dàgbà débẹ̀ lónìí tractor jẹ́ kan alukurani ti wá sọ̀rọ̀ rẹ̀ ká lọ́jọ́ tó ti pẹ́ nítorí ọjọ́ tó ti pẹ́ alukurani ti sọ̀rọ̀ pléènì yìí pé wàá sí. finnasi bili ajiyatu karijala wala kulli domiri. ọlọ́ni ìbò Ibrahima pẹ̀rù ní tiẹ̀ ìwọ́sí kámà bọ́sibẹ̀ kọ́ lọ́gùn pé ẹ máa bọ̀ wá. yàtú karijala. ọlọ́ni tó bá ti lọ́gùn yàtú karijala wọ́n máa tú jáde nígbà tẹ́kẹ́tẹ́ tú jáde nínú sàrìjálá tí wọ́n fẹsẹ̀ rìn wá àwọn tí wọ́n máa fẹsẹ̀ níjọ́ tí wọ́n fẹsẹ̀ rìn. wàhálà kulli domiri yàtí nàmi kulli fàájìní àmì. àwọn tí ò ní lè rìn tó pé nǹkan kan ni ó gbé wọn dáàmì rí ni nǹkan kan ni ó lóyún wọn sínú tí ó wàá sọ wọn kalẹ̀ tí ó kárí wọn tí pléènì ọmọ kárì wọn nísìnyí ọlọ́run ti sọ ọjọ́ tọ́lọ́run ti sọ̀rọ̀ pléènì kalẹ̀ ìjọ tí òní tí wọ́n ń ṣe bàbàrà ń pa tractor wọ́jọ́ tọ́lọ́run ti sọ̀rọ̀ tractor kalẹ̀ ní Suratul Mulki yìí pé. wàlẹ́dí jàlá lakumul arda zalulan famshu fi manakibiha wa kulu min rizqihi wa ilayhi nushur. ọlọ́run ni mo ṣẹlẹ̀ fún yín sàlúlà fámùsù mọ̀nàkìbì ẹ̀ wá ń tẹ́ fi ro. alukurari ni ha ọ̀rọ̀ peace ọlọ́run fúnra rẹ̀ lọ́wọ́ pèpè lọ́bẹ̀ ẹnì kò pèpè lọ́bẹ̀ àlàáfíà síwájú ọlọ́run ó lè ní ọlọ́run. yẹ̀dìwú ìlà dárí sàlámì. ọlọ́run tèmi ń pè yín lọ ìlà dárí sàlámì darussalam ojú ọ̀nà ọ̀làlẹ̀ mi ń pè yín sí yín pè yín síbi wàhálà ń pè yín síbi jàgíjàgà. wàyà dì mọ́ yẹ sọ̀rọ̀ ìlà sirati mustaqimi. ọ̀nà ni ẹ bá wọ̀ lọ́hùn làá fi mọ̀ náà. náà tó bá yẹ pé Islam kìí ṣe ẹ̀sìn píìsì ẹ̀sìn jàgíjàgà ní Islam bá wá ẹja padà sínú tàn ká padà sínú mà ká kọ́kọ́ wò pé kí ni Islam kọ́kọ́ pèpè lọ díẹ̀
nígbà tí islam dé al-islam kí ni tó kọ́kọ́ pèpè lọ di rẹ̀ bá fún mara mumin. Wallahu yad'u ila dari salami wa yahdi man yasha'u ila siratil salam. La yakmulu imanul mar'i hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Annabi Muhammad sallallahu tá a fẹ̀sìn náà ó ní tá à ń pè nígbàgbọ́ ọmọnìyàn ó lè sọ fóun pé ó ní faith ó nígbàgbọ́ yẹn ọ̀dọ́gba ẹsẹ̀ gbàgbọ́ yẹn onílẹ̀ ìgbàgbọ́ rẹ ò pé títí tó fi fẹ́ ń tọ́ ń fẹ́ fúnra rẹ tó wàá fẹ́ fọ́mọlàkejì rẹ fọ́mọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ìgbà wọn la tó pọ̀ nínú ìgbàgbọ́ lọ́pàá tó bá jẹ́ pé eré ara rẹ lọ fẹ́ dáadáa fún ọ̀ fẹ́ dáadáa fọ́mọlàkejì Ànábì ní mọ̀pẹ́ra rẹ mú mi ní lójú wọn o. Al-Islamu yad'u ila al-akhlaqil fadila. ẹlẹ́kejì ìsìlámù pèpè lọ síbi al-akhlaqil fadila ìwà alápọ̀nlé ìwà tútù torí wà lẹ́sìn olùkírun wọ náà o túndì yìí ń mú o èèyàn kírun wọ náà o tọba tẹ àwọn nǹkan kan mọ́lẹ̀ anabi Muhammad sallallahu alaihi wa sallam ana anabi di àwọn sahaba njọ kan anabi ni tani mufulisu. Atadiruna manil muflisu min ummati. anabi ni ta làwọn mufulisu tí wọ́n ń pè bẹ́ẹ̀ lólòsì anabi ni ta lólòsì ní àwọn àjọ mi ẹ̀dá mi lọ́wọ́ yìí sahaba. Qalu al-muflisu minna man la adri amalahu wala mata. wọ́n ní mufulisu olòsì lẹ́ni tí ò ní nǹkan kan tí ò ní ga tí ò ní go olólòsínú nínú àwọn mùsùlùmí. Wa qala ar-rasul. anabi wa dáhùn báyìí pé. al-muflisu min ummati yati yawmal qiyamati. anabi lè gbà anabi lè jẹ́ ju yẹ fún yín anabi lólòsíjọ́ mi lẹni tó dénjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà. bisalatin wa zakatin wa siyamin wa hajjin. adébi irun rẹ̀ pé wasiyam adébi àwẹ̀ rẹ̀ ọgbà pípé wasakat adébi sakati ẹ̀ sakẹ́ ẹ̀dọ́gba wàrà aj adébi ají rẹ̀ ó ṣe ají rẹ̀ pé gbogbo nǹkan wọ̀nyí ló pé ó kó déjọ́ gbé dàrí kíámà. walakin. anábì ní ṣùgbọ́n. kọ̀díṣàtà máa sá. nígbà tá a ṣe tán tá a fẹ́ máa tú ẹrù rẹ̀ tá a fẹ́ máa tú sí ọwọ́ ẹ̀ wò sátánà àṣà àdìpọ̀ ti bàtẹ́lẹ̀ yìí jẹ́. wakọ́sà fàásà. ó purọ́ mẹ́lẹ̀ yìí lọ́nà tí ò tọ́. wákàlà máa là á sá. ó ti jẹ owó eléyìí lájẹgún láyé. wasafa gọ̀dà máa sá. ó ti gbẹ̀jẹ̀ mọ́làkejì ẹ̀ nítorí wọ́n jọ dùpò. ó wéṣì ẹ̀jẹ̀ rẹ̀ ànábì lọ́gbà ìsìn kírun ìsìn gbàwẹ̀ ìsìn yọ̀sàká ìsìn lọ sọ́yájì kò sí tí ò ṣe àmọ́ ńgbà tí ó dé sí ọwọ́ rẹ̀ ọ̀dà. wàyúdí àbá mi ní àṣànàtì yìí wà mí ní àṣànàtì yìí lè àṣà. ànábì lọ́wọ́ adéjọ́ gbèdé àlìkìyàmà olówó wá dúró ọfẹ́ gbowó ẹni òkúrọ́ ọmọ dúró ọfẹ́ gbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹni ọ̀pá lọ́nà àyídá dúró ọfẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kéèlì àìsàn bì kùtì láti kí ló dé tó fi pa mí. kùtì láti bẹ̀ àìsàn bẹ̀ kùtì láti. pé kí ló dé gbogbo wọn á dúró gangan ó sì di dandan kó fún kálukú lẹ́tọ̀ọ́ ayé yìí lè yẹn á lè ṣe àṣegbé kan ọ̀dà kìámà kódà bọ́ ọba mọ̀ ṣe dáadáa tọ́ wa lọ bá àwọn àfa ẹ dákun mo kó kan jẹ́ bí sẹ́ni àbí ilẹ̀ yìí ìfẹ́ wọn béèrè mọ́ àbí nǹkan yìí ìfẹ́ wọn sọjá mọ́ báwọn náà bá wà mọ̀ sí àánú wa sọ pé pẹ̀lú ògùn ọlọ́run mo kọ ẹni náà wá ní abáwọn bá fi sínú tí wọ́n hàn tán wọn á ní kò ní bíọ́ àtayọ́ màlìkìyàmà títí díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà wọn ò rí tàlìkìyàmà ṣe mọ́. bí ayé sẹ́ńbẹ̀ nkútì láti bẹ̀ ayé sẹ́ńbẹ̀ nkútì láti. wọn ò rí tàlìkìyàmà mú mọ́ wọn ní díjọ́ gbẹ̀dẹ̀ àkìyàmà wọn ò wí fọ pé sọ̀rọ̀ òun ni wọn ò tún sọjá àmọ́ láyé yà yín àmọ́ wọn sọjá alárìkìyàmà
máa lọ ṣe tó ń ṣe ọjọ́ yìí gún láyé nu àmọ́ ọ̀jẹ́ gún lálùkẹ́ àmọ́ tó bá dọjọ́ béèrè tọ́lọ́run ó béèrè ọlọ́run sì máa béèrè látàyé tẹ́lẹ̀ anábì ni òjò béèrè mọ́ kí anábì ò tó dé lọ́run tí ń béèrè bí wọn bá ti ṣẹ̀ ní ọ̀yọ́ sí wọn bí wọn bá ti ṣẹ̀ṣẹ̀ gbé ọlọ́run ayọ̀ sí wọn ọlọ́run ni mo dá nǹkan wò láyé kó tó dèrè ànábì ọlọ́run jẹ́ máa ń ka tí mo dáwò fún ọ. Rabbana ọlọ́run ní tí mo ti dáwò ń bẹ nínú wọn tọ́jà pé. wa kullan akasina bisambihi. ọlọ́run ní gbogbo wọn wọ́n ṣẹ̀ mi mo sì gbá wọn mú pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ mi ọlọ́run. faminhum man asafuna bil ardi. ọlọ́run ní bẹnu ọtọ pé wọ́n lọ náà ni mo sì kálẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ nígbà ìtẹ̀lẹ̀ ilẹ̀ yípo. waminhum man agrakina. ọlọ́run ní bẹnu wọn wọ́n ṣẹ̀ mi agrakina mo sì tẹ̀ wọ́n rí. ومنهم من أرسلنا عليهم الصيحة. ọlọ́run ní bẹnu wọn tí wọ́n ṣẹ̀ mí ọlọ́run igbe ni mo rántí wọn mo sì fi pamọ́ rẹ́. ومنهم من أكسته الصيحة ومنهم من خسفنا به الأرض كلنا أكسنا بذنبه ومنهم من أرسلنا عليه حاسبا ومنهم من أكسته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا. ọlọ́run náà tí mo gbà pa gbogbo wọn rẹ́ nì ọlọ́run bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ lèmi ọlọ́run mú wọn ọlọ́run ní ìsìsàbòsí iṣẹ́ tí wọ́n ṣe ni mo béèrè. ما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. iṣẹ́ sí ọlọ́run nu amágbàtà nábì dé gbogbo àwọn bàní Israẹli tí wọ́n bá ṣe ọlọ́run bínú bá bí ọlọ́run tẹ́ máa ń foríjì ọlọ́run nù ní foríjì yìí ẹ máa lọ para yín ẹ máa gbẹ̀jẹ̀ ara yín bí wọ́n bá para wọn tẹ́jẹ̀ wá sàn ọlọ́ba tí ò ní mú jẹ tó sì fẹ́ máa wẹ̀jẹ̀ ràn tọ́ba wa tẹ́ ẹ lọ́rùn ànitọ̀ mọ́ ya fi yín anábì ló dé ló ní má ṣe báyìí mọ́ tó wá ní wọ ọlọ́run ọba. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. má gbà wá mú mọ́ má gbà wá mú mọ́ látọ̀ àyíṣínà. إن نسينا أو أخطأنا. agbàgbèsè ọ̀nì àwọn àtọ́nà àbí àṣẹ mistake rè tá a bá ṣe ń bẹ̀ má gbà wá mú pẹ̀lú iṣẹ́ wa mọ́ ọlọ́run. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. má di òkè tí ẹrù lé wa láyà mọ́ má di lé wa lórí má bò ṣe di láwọn ẹni wájú tágbára wọ̀ wá ní ká. ربنا ó ní wọ ọlọ́run ọba. ولا تحملنا ما لا طاقة لنا به واغفر لنا وارحمنا. afuana forgiveness fojú fún tá a bá ṣe wàgfir lana foríjì wa wàràmúná kẹwa anta. مولانا ìwọ náà ọba lọba wa. فانصرنا على القوم الكافرين. ọlọ́run ní bá wa pé bọ́ ọba ṣe fẹ́ nù ń ṣe bẹ́ẹ̀ ń máa ní sùúrù dọ́jọ́ tẹ́ pàdé mi. ọlọ́run bá ṣe sùúrù láyé àwa ń ṣe gbogbo ẹ̀rọ bígbà tí ò ní béèrè. tó bá dọjọ́ nì àwa agbọ́pọ̀ òde ìrun pé agbọ́pọ̀ òde àwẹ̀ pé agbọ́pọ̀ òde sàká pé agbọ́pọ̀ òde ájì pé gbogbo nǹkan ló ṣe àmọ́ sí ọwọ́ rẹ ní ọ̀dà yìí wọ́n wá dún wọ́n fẹ́ gbàṣẹ anábì níwọ̀n ọ̀wá níbi tó ti san wọ́n ní ẹmúnúrún rẹ̀. لهذا ومن حسناته لحسن. ẹni tó gbowó lọ́wọ́ ẹ fìrun san. من حسناته لحسن. ẹni tó pinrun ma tó purọ́ ma ẹ fàwẹ̀ san. من حسناته لحسن. ẹni tó gbẹ̀jẹ̀ rẹ̀ tọ́dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ ẹ fàájì rẹ̀ san. من حسناته لحسن. ẹni tó bàjẹ́ ọmọlúwàbí rẹ̀ jẹ́ fisà kẹsàn-án anábì ní a bá fi gbogbo dáadáa tó kó dáadáa náà wọ́n fi san tán. وَإِنْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْدَمَ عَلَيْهِ. nfani ati kò balance ma nfani ati. إِنْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْدَمَ عَلَيْهِ. anábì ní nfani ati asanatuhu tí gbogbo ntọ́ kó dálì kìáma dá agbọ́pọ̀ dálì kìáma tẹrùtẹrù
ó débẹ̀ dáadáa ìnfàní àti àsànàtì yìí àmọ́ sí ọwọ́ rẹ gbogbo dáadáa ti wá tán ìdájọ́ òsì ti dé. ọwọ́ àdó gbèsè bí bàbá ṣe wí nu balance mánu odò lòsì padà nu ànábì ló lòsì nu. turiyati min sayyiatihim alayhi thumma turiya finnari aw kama qala. wọ́n wá di àyídá tí wọ́n rúwọ́ ọ̀dàlì kìámọ̀ lọ́mọ àlìjẹ́nà kó tó kó wájú ìdájọ́ ọlọ́run wà dọ́mọ náà. ibi èèyàn ti kírun wọ nánu tí ọba sọ iṣẹ́ ọwọ́ rẹ̀ ló jẹ́ pé kí Islam ó lè jẹ́ sí peace kó lè jẹ́ sí àlàáfíà gbà tó pèpè lọ bí ìfẹ́ ìpèpè ẹlẹ́ẹ̀kejì ó pèpè lọ bí ìwà. Qala ta'ala wa hasin kama ahsanallahu ilayka. Ọlọ́run ṣe dáadáa sí mi kama ahsanallahu ilayka bẹ́ẹ̀ mi náà ṣe dáadáa sí ọ níbo ló ti fẹ́ rọ́ lọ́hùn níbo ni ilé ẹ̀ bó ní gbé ẹ̀dùn ọlọ́run lọ́ọ́ tọ́jú ọlọ́run ó fi mọ̀ pọ̀ tọ́jú hùn. ẹni rí ìyàwó ẹ̀ lájò tó tọ́jú ẹ̀ kò ní jíṣẹ́ ńlẹ̀ síyàwó ló ṣeré fún àbíọ́kọ ọmọ ló ṣeré fún àbí bàbá bọ́ bá tọ́jú ẹ̀dọ̀ ọlọ́run náà lọ tọ́jú ni ọlọ́run lèmi èmi lọ tọ́jú kọ̀ọ̀kan yí ọ ni ọlọ́run tó bá di jẹ́ ọ̀gbẹ́ndẹ̀ alikiyama anna Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹnìkan kan ò ní lọ wájú ọlọ́run wàá kó ẹnì kọ̀ọ̀kan dún wájú ẹ̀ báyìí yọ wá ní wọ̀ọ́yà abdi ìwé ẹrú mi. njútù. ebi ń pa mí ń bọ̀ wà láyé. wọ́tọ̀lábùtù mi nǹkan lókìmátà. mo sì béèrè òkèlè lọ́wọ́ rẹ̀ kó o fún mi lóúnjẹ. wàlá mùtúntì ni. ó fún mi. mariditu filaya ti dunuya mariditu. mariditu yóò ní wẹ̀rù mi ọ̀rẹ́ mi ńgbà tó wà láì mọ́ wá bọ́ ọmọ ní owó mi sàn. wàlá mùtúntì ni. ó fún mi lóògùn. tọ̀lábùtù mi nǹkan sákìyà. ọlọ́run ní ẹrú mi ògbẹ́ngbẹ́ mi ńgbà tó wà láì mọ́ wá bọ́ ọmọ ní mo fẹ́ mu mi. wàlá mùtúskìní. ó fún mi lómi. tọ̀lábùtù mi nǹkan kìsùwàtàn. ńgbà wà láyé mo wà ń hòhò mo nídìí aṣọ pé o fún mi lásọ o sì fún mi lásọ. wàlá mutuku sí ni. o sì fún mi lásọ kí n wọ̀. jawabu le abudi fi zalika. ẹrú ọ̀wà wọ ọlọ́run bí wàá ní wọ lọ. kẹfà òtí ká wọn ta Rabbul alamin. báwo ni ṣe fún ọ anta Rabbul alamin ọba fúnyàn ní ọwọ́ ọlọ́run bá lọ ní gbogbo ayé ọlọ́run ló sí o. wa qala jalla jalaluhu. ọlọ́run wa dáhùn náà lára báyìí pé. amma abudi fulanu maridọ wàlá mutu idiu. ẹrú mi tọrẹ tó wá báwọ dókítà tó ní ṣàánú mi torí ọlọ́run tó ní àfitọ́ ọba rówó ọlọ́run ní ẹrú mi tọrẹ tọbọ tó ní ó fún un lóògùn ẹrú mi tẹbi ń pa tó ní ó fún un lóúnjẹ ẹrú mi tọ́wọ́ àwọn òhò tó ní o fún un lásọ ẹrú mi tó ń gbẹ́ngbẹ́ tó ní o fún un lómi tó o fún un ọlọ́run ní mi náà mo dé wá bọ́ lórí. lọ́wọ́ àtẹ̀tàwọ̀ làwọn jáde tàwọn ìdí wàhánà Rabbul alamin. ọlọ́run ní tó bá kọ́ ọba lè lọ fún wọn ni ọba bá lónìí láwọn jẹ́ tàwọn ìdí ọba bá gbogbo ẹ̀ ń wájú mi lónìí torí mi lọ́rùn ọba tí ọba gbogbo ayé ni mí èmi náà nù ọlọ́run ní àtinú kàmá ahsanallahu ilayka bí mo bá ṣe dáadáa sí ọ ṣe dáadáa sí mi ò lè rọ́lọ́run èèyàn lórí. oníṣẹ́ omi dàrí kí á mọ̀ gan bọ̀ ọba múra ìmọ̀ọ́mọ̀ ẹ̀ tó ti mọ̀ náà ló lẹ́yìn náà lẹ́ disgasi láti jọ yìí. èso mú mi ni. alìsílámù yẹ̀dìrún lílẹ̀ àfúwí wa tasamuhi. ẹ̀dá kẹta nu Islam pèpè lọ síbi forgiveness lè àfúwí wa tasamuhi. àmójúkúrò Islam pèpè lọ síbi àmójúkúrò ipe kéèyàn mójúkúrò ìtẹ̀yàn bá ṣe ọ́ gbàgbé ẹ̀ Islam ló pèpè lọ bẹ̀ ní fi sọ pé. wàlíyàfú wàlíyàsùwàrú àlàtún ìbùnà àyẹ̀gìbìrà lọ́wọ́ làkún. ẹ mójúkúrò fáwọn èèyàn tó ráyìn náà fẹ́ kọ́ lọ́wọ́ foríjì yìí kí ló ṣe téèyàn ọ́ sí ọ tó wò ó máwọ́ tó ní òní tán tẹ́bí wọn náà retí àforíjì lọ́dọ̀ Ọlọ́run bọ́ọ̀ bá ní tó bá mọ̀ tó ń retí àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó fẹ́ kó foríjì ọ ó foríjì ẹ̀dá tiẹ̀ náà nì ọmọ àmà ta ó ti lù ọ́nu níjọ́ tí ó wàá gẹ̀gùn di ọdún ọ̀nà wa ni mo há lónìí yóò lọ há kí ló fẹ́ ṣe ṣàánú mi ni ẹrú mi jọ́ kínní ìwọ náà ṣàánú ẹ ìwọ náà ní ìdí àánú lónìí
Islam pèpè lọ́bẹ̀ ní tìtorí kíni torí peace. Innal Islam intashara bid-da'wati wa lam yantashir bil-quwwati ay bis-sayf. Ó ṣeun Islam nítorí kálàfí ó lè jọba ó pèpè lọ bí mẹ́ta yìí ó pèpè lọ bí ìfẹ́ ó pèpè lọ bí ìwà ó pèpè lọ bí àmójúkúrò. Ìgbésẹ̀ ẹlẹ́kejì tá a bá wá ní ká wò Islam tá à ń pariwo rẹ̀ yìí sí Islam bẹ̀rẹ̀ pẹ̀lú ìdání. How be dawa ìpèpè ní Islam fi bẹ̀rẹ̀ Islam bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹyọ dàsíra yín ẹja Islam bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú pèpè ni. Wa hadhihi hiya ad-dalailu. Àwọn àdídẹ̀ ní tó fi mọ̀ pé Islam bẹ̀rẹ̀ pẹ̀lú pèpè ni. Ad-da'watu hiya at-tariqu ila al-islami. Wa annahu la yajuzu ijbara ahadin ala taghyiri dinihi. Ad-dawa tariqu ila al-islam ká pèpè sójú ọ̀nà Ọlọ́run ọ̀nà tá a gbà já sílẹ̀ Islam ni Islam ọ̀fọ̀ ayé lẹ̀fẹ́ ní bọ́ọ̀dì láti jẹ̀yàn pa. Nítorí wọ́n ní tọ́lọ̀ fún ànábì ni pé lastu alayhim Bi musaytir. má jẹ wọ́n pa. Wa qawluhu la ikraha fi ddin. Ọ̀nà ní ìtọ́nù la ikraha fi din kò sí jẹni ń pa nínú ẹ̀sìn wọn èé fọ́ọ̀sì yàn ní pé dandan ọ gbọ́dọ̀ ṣe ni rárá mudiluhum mawlan wa anta fatihu. Wala yamna'u al-irshada adamu qabuli wa mudkhilu mawlahu wa anta ìwọ fatihu. sílẹ̀kùn ni Ọlọ́run ni ó mú wọn wọlé. Wa qawluhu ud'u ila sabili rabbika bil hikmati. Àfáà onímọ̀ kan sọ pé ìsáàlákàtì Rijalun yahdiya. Sabiyul kon. Yalifu bi talaqi Allah. Sabiyul qawmi yalifu bi talaqi. Ó ní àlàkàtì àwọn rijalul yahdiya àwọn ògúnnágbògbò tí dátọ́ lẹ́nu gbín nínú àwọn onímọ̀ rijalul ayyi àwọn akọni èèyàn àwọn tá à ń pè ní baálé tí wọ́n ní ẹ̀dá àdọ̀bálẹ̀ báwo ló ṣe wà báwo ẹsẹ̀ sẹ̀rí àfún ó ní tí a bá ti tán nulẹ̀. Sabiyul qawmi yalifu bi talaqi. Ọkàn rọ ọmọ òjò ni jọ́ máa ní mo kọ̀yàwó mi sílẹ̀ nígbà tí o ṣe ẹni tí ó sọ pé sáyé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ sílámù dà lónìí. Ọ̀rọ̀ sílámù ju kí èèyàn máa ma bi títí ń bọ̀ mo sọ nínú àwẹ̀ pé for example ẹ mọ̀ pé ìsìlámù le gbogbo ìdájọ́ ìsìlámù le wọn ní abá jalè wọ́n gé lọ́wọ́ sí ọwọ́ ní kàn ní. Kó tó dọwọ́ ìsìlámù fojú wà wọn kankan èèyàn jalè ní ìsìlámù ìmọ̀nù wọn náà sọ pé fíkìwù ni àbáyé Al-Qur'an ní sọ̀rí àtàpé ẹ gé lọ́wọ́ kò ní ẹ gé ó ní nǹkan kan tí ó kù ẹ tẹ̀síwájú nù mọ̀ ẹ lọ nu fíkì ẹ lọ sínú sùúrù tẹ̀sírì ẹ sọ sínú sùúrù fíkì ipe wọn ní agé lọ́wọ́ àmọ́ mọ̀ wá fẹ́ wá díẹ̀ gilẹ̀ sí i nínú sùúrù fíkì àti sùúrù tẹ̀sírì ọwọ́ àjálẹ̀ ẹ mú dúró ó ti jalè right kí ló gbé. Ó gbé búrẹ́dì. Wọ́n ló gbé búrẹ́dì ok. Èló wọ́n ń tà. ok èló wọ́n ń ta búrẹ́dì wọ́n ní iye báyìí. Wọ́n ní wàásù $100. kí ló dé tó fi gbé ó lè bí ń pa mí. ìwọ tó ní búrẹ́dì ń bolo gbé e sí mo gbé e síta. Ìmọ̀ níwádìí wo ebi ń pẹ́ ok búrẹ́dì yìí tó bá jẹ́ sóyọ olóyè òun ìwọ tó ní búrẹ́dì gbogbo mo gbé síta títa nílé búrẹ́dì. Ó fìyàn sọ wọ́n lè dáná lẹ́kùnlé. Àmọ́ fi ń pàtẹ́ǹta ni tó fèèyàn sọ. Ó lóun ò fìyàn síbẹ̀. Mi ò fèèyàn síbẹ̀ Ọlọ́run wá jẹ́ olùṣọ́ búrẹ́dì. Ọba ajéwúrẹ́ ló gbé ńkọ́ ṣé wọ́n lọ tí. Tọ́ba ajéwúrẹ́ ló gbé sẹ́ẹ̀gẹ̀wúrẹ́ lọ́wọ́ ni àbá tewúrẹ́ mọ́lé. Ìsà tó bá níbẹ̀ ọ wá gbé ebi ní pa Ìsìláàmù ní ẹ fún lówó ẹ̀wà sí i o lè kọ́hún. Ipe ẹ fowó ẹ̀wà kún fún àtomi. Ẹ kọ́ jẹun kó mu mi ńbọ̀ bá jẹun tó mi tó bá gbé mi láìsẹ̀ wàá mọ̀ dájọ́ ìwọ́ wá rí ìyẹn ńjọ́ kẹsàn-án ní ẹgẹ́ lọ́wọ́ náà ní Ìsìláàmù ò rí báwọn. Ẹ má gé. Má gé Ìsìláàmù dáàbò bo ẹ̀mí.
ọkọ wa lẹ́kọ̀ọ́ oríṣiríṣi tá a bá fẹ́ ṣe fẹ́nu ló kù kò sí nǹkan tí Islam bá débi ẹ̀dájọ́ ṣìnà security lọ́ba débẹ̀ ìjọ onímọ̀ tó dàgbà débi pé kíní kan jẹ́ ace ọlọ́run tó ti mọ̀ pé máa kárùn tó wá pinnu àrùn ẹni tó kó àrùn lónìí tó kó èdè ní ìṣọ́ ọmọ yẹn rántí ó parẹ́ bọ́kọ bá ti kó yóò kó bá gbogbo fámìlì ẹ̀ ní ó kó bá yàwó ẹ̀ bí yàwó ló bá kó á kó bọ́kọ ìyàwó tó bá wá kó ó lè má wá jọkọ ẹnìkan ló kó bá gbogbo ọkùnrin tó bá bá àlùkò pátá ní òbá tiẹ̀ jẹ́ ìsìlámù sì ní ẹlẹ́jọ́ ìsìlámù lè ṣe bí síkírìtì lọ́wọ́ ń bá débẹ̀ pé látẹ́kìrà bùsì náà kódà kò fi ọmọ ṣe máa tún máa gbé dé àlùkùránì ò bọ́lọ̀ ṣe tún yá yìí tó ní tí wọ́n ń pè ní kúríbà ní ta súnmọ́ ibi tó jùwánu wọ́n lọ gbọ́dọ̀ dé ọ̀dọ̀ pòfẹ́sọ̀ bí ọ̀dọ̀ dókítà ń bí látẹ́kìrà bù má súnmọ́ lórí fọ́ kò fi ọmọ ṣe nítorí súnmọ́ báwo ló ṣe ṣe látẹ́kìrà bùsì náà ní má tiẹ̀ súnmọ́ rárá nítorí nàwó kánà fa ìṣàtà wàsá sẹ́bílà. ọlọ́ni a kánà fa ìṣà ọlọ́ni ìbàjẹ́ ni wàsá sẹ́bílà. ọ̀nà tó burú jáì kéèyàn máa rìn ní má rìn sọ́lọ́ níyàwó tó fẹ́ gbà ní abọ́lọ́mọ tó bá sùn ọlọ́run fi pinnu wàhálà ni. Ó fi tètè tilẹ̀kùn wàhálà ọ̀tán ọwọ́ agbẹ́ tí wọ́n ń pè ní dẹ́rùbà wá yí pé tẹ́ ẹ bá ṣe báyìí ẹ ṣe báyìí fún un tí a yóò fi dọ̀ ọ́ lè rọ́ọ̀sì náà mú torí májẹ̀mú tí a gbé síbi sínà ò lè rí májẹ̀mú sínà ni pé ọba ikọ́kùnrin bá ṣàṣepọ̀ ọ gbọ́dọ̀ kó ń bẹ́ ó dúró tì wọ́n báyìí ìwọ lọ́wọ́ àmọ́ àgádágodo tó tì wọ́n àti bí eri wọn tí wọ́n ya wèrè dé tí wọ́n ò fi ní túká wọn ò gbọ́dọ̀ dìde lé ara wọn ìwọ dúró ojú rẹ̀ gan ni ẹ̀ ó sì gbọ́dọ̀ pè yàn yá ẹ lò ẹ máa bọ̀ wá mo rí nǹkan o Islam ọ̀gbá wọlé ìwọ lọ màdúrà tó ṣe àtòfà tó fìfè èèyàn mẹ́ta kún ọ tẹ́wàá di mẹ́rin tẹ́wàá sẹ̀yí dá wọn báyìí ibi tí wọ́n bá bà wọ́n lẹ̀ dé tí wọ́n rántí tilẹ̀kùn tí wọ́n wọlé tí wọ́n ò dìde tí wọ́n àdáṣọ bóra kí wọ́n jòkó lọ́tọ̀ọ̀tọ̀ bí wọ́n báyìí ti jòkó lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ sọ mọ́. tó fi wá mú èèyàn mẹ́ta ní ìkúnra rẹ̀ tá a fi wá jẹ́rìí pé àwa yìí o a rí wọn lóòótọ́ ó yẹ ká ṣèdájọ́ ṣìnà fún wọn níbo èyí tí ànábì kan ṣe lójú ayé rẹ̀ ẹni ṣe fún rẹ̀ lọ́lọ́ba wọ́n ti sì ń wí ànábì ń gbójú kò báyìí ló bá tún wí ànábì ò tún ṣe báyìí ńbọ̀ ya wọn ní sáwọ́ láfàrúkọ ànìbúra ni wọ́n fi practice yẹ lójú àná mọ́mọ́ ìgbà táwọn èèyàn ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ tó tún fẹ́ pọ̀jù ànábì stop ẹ̀ ànábì rẹ ní bá sí òtún gbọ́dọ̀ wá sọ fún mi má nítorí ìbàjẹ́ tá a fi ọ̀tán lẹ̀ gan ni ọ̀tán yìí. ẹnìkan máa bá mi mọ́. ẹnìkan máa bá mi mọ́ láàrin wa tọ́lọ́wọ́n bá nìyẹn. Islam security lọ́ba débẹ̀ ń security ní Islam bá débi pé má wọlé ònlé láì gbà yọ̀dá látẹ̀lé wùlúùbù yóò tàn gẹ́rẹ́ buyutikum àtàtẹ̀sítànísù wà tó sálímù aláàlẹ́hà. ilé tẹ̀sílẹ̀ rẹ̀ ọlọ́ gbọ́dọ̀ wọ́. àtàtẹ̀sítànísù wà tó sálímù aláàlẹ́hà. tó fi gbàyọ̀dá lọ́wọ́ wọn tó fi sálámà sí wọn. kódò tún bá débi pé tí a bá sọ pé kó o padà Islam ní padà. fàrjì ọ gbọ́dọ̀ sọ pé níbo olóhùn ọ̀fẹ́ rí ọ Islam ní padà sílé rẹ fàdíjì wù náà lórí wọn bá ní ọ padà kọ́ padà. àwọn nǹkan wọ̀nyí inú ẹ̀sìn lọ́wọ́ èyí tó wá kó o tán bẹ́ẹ̀ tó fi wá mà pé ẹ̀sìn wà yìí dínú sàlám tí fi rándọ̀ pọ̀rọ̀ náà gbogbo ànábì ọlọ́run pátápátá kí lọ́lọ́run fi kí wọn. Salamun ala Nuhin fil alamin. gbogbo ànábì ọlọ́run kọ̀ọ̀kan ọ̀là ló fi kí wọn. Salamun ala Nuhin fil alamin. ọlọ́run ti ń jẹ́ ọ̀là yìí ti ń jẹ́ píìsì yìí kọ́ máa bá ànábì Nuhu nínú ayé. Salamun ala Ibrahim. ọlọ́run ti ń jẹ́ ọ̀là kọ́ máa bá ànábì Ibrahim. Salamun ala Musa wa Harun. Salamu ala Musa wa Haruna ọlọ́run ti ń jẹ́ ọ̀là kọ́ máa bá Musa àti Haruna. Salamun ala Ilyas.
ياسين ọlọ́ni tí jọ́lá yìí kọ́ máa bá nábì Ìlíyásì. سلام على المرسلين. nígbà náà ń ka gbogbo wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run wá rí i pé wọ́n pọ̀ ọbẹ̀ tà kí wọ́n pa yín pọ̀ pé salamun. على المرسلين والحمد لله رب العالمين. ọlọ́run gbogbo ń tà ń pè lójíṣẹ́ pátápátá salamun ala al-mursalin. مرسلين. ní tà ń pè lójíṣẹ́ ọlẹ́mi ọlọ́run kọ́ máa bá gbogbo àwọn òjíṣẹ́. الحمد لله. even just pé àlàáfíà yìí ló jẹ ọlọ́run lógún. àlàáfíà yìí ló jẹ àwọn ànábì ọlọ́run lógún. àlàáfíà yìí ló jẹ ìsìláàmù lógún. tabarẹ́ lomi tó mú nǹkan mi wá yàtọ̀ fàlàáfíà kìí ṣe tọ́lọ́run ò tara ẹni o lọ́lọ́run fi sọ pé wallahu yahdi إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. man yasha'u ila siratin mustaqim. مستقيم. ọ̀là yìí lọ́gbọ̀dọ̀ jẹ́ nǹkan tí a pèpè lọ díẹ̀ lọ́gbọ̀dọ̀ jẹ́ nǹkan tí a ṣiṣẹ́ lọ díẹ̀ àmọ́ tí wọ́n ń fa gbọ́mi sí omi ò tó lónìí kò ju ara nǹkan mẹ́rin lọ àyètò ẹ̀kọ́ kò sí ní tá à ń pè ní civilization ọ̀làjú ò sí nǹkan mẹ́ta lọ́dẹ̀ sopọ̀ mọ́ra wọn abẹ́yọ̀ kan la mójútó lónìí àmójútó méjì yòókù mọ́ òun ni wọ́n jẹ́ problem ó wà ní gbogbo àwùjọ ọ̀tọ̀ ní knowledge ọ̀tọ̀ ní wisdom ọ̀tọ̀ ní moral first degree níbo sí first degree náà ó ní masters níbo sí masters nǹkan doctorate èyí tà ń bá ká ní ọwọ́ àkú wisdom àìsí wisdom ló jẹ́ kí ẹni tó kẹ́kọ̀ọ́ máa gba query torí tí wisdom ọba ti sí fún èèyàn ó ṣòro bá lò lẹ́dàá láyé ẹ̀kẹta wá ní moral ìwà tí wọ́n bá ti wá sí tí ó sì sí dáńpẹ́ ní wisdom ló pé kìkìdé ẹ̀kọ́ nìkan ni yóò sọ ẹ́ nù ló yẹ pé ẹ̀kọ́ yẹn tá a bá dójú ẹ̀ ọjọ́ problem àkọ́kọ́ ẹ̀kejì mo wí yẹn political error àsáwọ̀ òṣèlú ti sáwọnú ẹ̀sìn Islam ò pé a máa ṣe òṣèlú ò pé a máa ṣe ti ń jẹ́ dáwọ́là àdínú wà dáwọ́là ni àmọ́ kí àsáwọ̀ sáwọnú ẹ̀sìn ká máa wá lo àwọn èèyàn sérí ìfẹ́ nù tara tiwa ó di méjì ẹ̀kẹta problem wa tribalism ẹlẹ́yàmẹ̀yà Yorùbá ló wà ń bẹ Haúsá ò ní kún Haúsá ló wà ń bẹ Ìgbò ò ní kún Ìgbò ló wà ń bẹ Haúsá ò fẹ́ rí àbí Yorùbá ò fẹ́ rí nítorí bá ti mú Ọlọ́run tó bá ti dà yín pọ̀ làwọn Yorùbá máa ń pè ní ọba òkómi ẹran dàálé ẹṣin kó lẹ́ẹ̀jọ́ fẹ́ ríra yín mọ́ àlàáfíà ò ní jọba. ẹlẹ́kẹ̀rin pọ́blẹ́mù àṣejù ẹ̀sìn ni kí mùsùlùmí ọ̀sọ́ ẹgbẹ́ ńgbà náà gbogbo ayé gbọ́dọ̀ di kírísítẹ́nì táìkì àwọn èdòrún ò lè dá gbogbo kírísítẹ́nì gbọ́dọ̀ di mùsùlùmí kò pọ́síbù Ọlọ́run gan ti sọ pé ò lè pọ́síbù. Walau sha'a Allahu laja'alakum ummatan wahida. Ọlọ́run tó wà pé mi Ọlọ́run bá fẹ́ ni ummatan wahida màá ṣe yín níjọ kan àmọ́ Ọlọ́run ò ní ṣe wá ọmọ ìgbọ́n bá ṣe wá níjọ kan Ọlọ́run ló kù tá a máa wádìí òun náà ní jòkó àlàáfíà mọ́ a gbọ́dọ̀ jẹ́ pátì kan á pín yẹlẹyẹlẹ náà ni bí ẹ bá ti wá pín yẹlẹyẹlẹ òun bí ẹ bá ti ń bára yín fa òun sọ pé ìjọba náà máa ń ṣe bẹ́ẹ̀ tá ẹ bá ti bí sí ẹ rántí ọkàn yín sọ pé ńgbà tí ọwọ́ wá di rẹ̀ dáadáa aná ti sọ́ọ́sìdì
àmọ́ Boko Haram jẹ́ àgbàgbé subsidy ní ìsìn pé bá a tiẹ̀ ṣe ní kú mọ́ o Ọlọ́run ṣàánú wa o ìjọ bọ́bá wa píìsì o ọ̀sẹ̀ Ọlọ́run náà máa lo sísẹ́mù bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ yìí bá sẹ́nu yìí bá ṣọ̀kan tó bá ṣọ̀kan wọ́n yóò gba ìjọba o wọ́n gba ìjọba lọ́wọ́ mi jẹ́ ń pín wọn wọ́n mọ bára fà á Ọlọ́run ètò Ọlọ́run ni tá a bá ń lé lẹ́nu abẹ́jọ́ kó sí ìpèpè tí ó lè ní Nàìjíríà wù ni kọ́ ní kí gbogbo ayé ó di mùsùlùmí kò lè ní Nàìjíríà o àbí kírísítẹ́nì wa sọ pé gbogbo ayé wa di kírísítẹ́nì kò lè ní Nàìjíríà o ó ń kẹ́kọ̀ọ́ wà lérí ọwọ́ ẹ̀ èyí tó bá dá lọ́dọ̀ tiwa káwọn gbà á èyí tó bá dá lọ́dọ̀ tiwa torí kó wúlò gbà á bẹ́ẹ̀ ṣe jọ máa lọ́nu nítorí inú ilé kan ṣoṣo ó rí kírísítẹ́nì ó rí mùsùlùmí kódò tó lẹ́sìn ìfilẹ̀ inú ilé kan ṣoṣo fa bẹ̀tì kẹ́kẹ́ pa gbọ́ yín pọ̀ bẹ́ẹ̀ sì ọba pa yín pọ̀ èèyàn ìjẹ́ èèyàn pa yín pọ̀ ọ̀ wá lè ráyà kan tó kóòdì yìí pé èèyàn ni o àmọ́ kèfèrí ni ẹ̀pá tí ọ̀tọ̀ tí ọ̀dọ́dọ̀ rẹ tí òdi ọlọ́wọ́ ẹ̀sìn tó ń ṣe kò lè ọjà délé ìsìlámù sọ bá ń fún ọ tọ́ ìsà tó bá ti rí bá ń ta àrùpọ̀ mọ́ra wa kí ni fìtínà tá à ń wá ká. ẹ̀ka ẹnu pọ́blẹ́mù ká bọ́rọ̀ ajé àti èsè tiwa wálé wàhálà tá a lọ ípọ́ọ̀tù wá láti ta. onígbogbo ogun tí ń jà wá Nàìjíríà nísìn o wàhálà ti ta ni ó rí i pé Nàìjíríà kan kí ọ̀sẹ̀ tù nísìn dédé tó ṣe tiwa aṣọ tó dédé ọ̀run wa ni wọ́n dá fún wa ọ̀hún Boko Haram àwọn kọ́ńtìrì yòókù náà ń fa tiwọn lọ́ọ́ báyìí nísìn. bẹ́tẹ̀yìn ọba tètè wá múra gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lóye irú ẹ̀yin bàbá mínísítà yẹ èèyàn ńláńláńláńláńláńláńlá tẹ́ lóye láyé tẹ́ ẹ bá tètè dìde kẹ́ ẹ pèpè abẹ́lé kẹ́ ẹ pèpè gbangba ta kẹ́ ẹ wá ràn lọ́wọ́ àwọn ẹlẹ́sìn ó ní ara o. ara tata madi wa mi donari fasa yekuna la diramu. fasa yekuna la diramu. Salamu yutibia ukola ukaumi yekunu waguzu hakduza suwamu. Wagudu ajuza suwamu. Tata Romad. Tata Romadi wa mi donari. Aromadi eru ni ń jẹ́ bẹ́ẹ̀ àwa rí eru àmẹ́rù tí wọ́n ń wò yẹn pé eru ni tata lábẹ́ eru ni. Wa mi donari. Ògùn náà ń bẹ lábẹ́ eru tí ń kẹ́ eru ni ò ti jẹ́ rí pé iná ń bẹ ń bẹ. Fasa yakuna la diramu. Bí atẹ́gùn bá ti fẹ́rù ń lọ ògùn náà ní òkú tí ó máa kẹ̀ ìsáná. Salamu yutifiha ukola ukaumi. Àlùkọ́lá ọkọ mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóye tẹ́ ẹ bá dìde ọbẹ̀ mi léèrè ń jò ní pé bí Nàìjíríà ti ẹ̀ ti rẹ̀ kí ni solution mo ló kú wa ń tòsí tẹ́ ẹ bá rẹ́dí àti ṣe solution Nàìjíríà a kọ́kọ́ lọ bí solution wo lọ́lọ́run fún wa solution tọ́lọ̀ ń fún wa ni pé àtiwùlá àwọn àtiwù rọ̀ṣùlù wà wùlẹ̀ ọlọ́ni ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé àwọn òjíṣẹ́ ẹ tẹ̀lé àwọn aláṣẹ ẹ pa àwọn ẹlẹ́sìn nínú solution ni ẹ pa àwọn ọba nínú solution ni tẹ́ bá pa àwọn ẹlẹ́sìn yálà Christian ni yálà mùsùlùmí ni àwọn àyí ni wọ́n lágbára àti kọ̀ǹtúrò òjọ kò sí ìmáàmù tí ò lẹ́ni tí ń tẹ̀lé kò sí sẹ́wù tí ò lẹ́ni tí ń tẹ̀lé wọ́n sì gbà wọ́n gbọ́ jẹ̀yìn tẹ̀ ń ṣèjọba lọ torí wọ́n mọ̀ pé àfa àtàwọn nu lọ́jà ń sọ yìí pé nínú constitution Nàìjíríà tá a yọ kó tí òjá lè balance tá a lófin ni tá a sì ti gbófin lérí ẹ̀sìn á sì máa ṣubú náà ni. n tó mú president wọlé tá a fẹ́ búra fún tá a wá ní chief of justice ni ó búra fún òfin yín ìfẹsẹ̀ nílẹ̀ o
ìtumọ̀ rẹ̀ ní president wọlé ń jẹ́ kírísítẹ́nì chief of justice tí bẹ́ńgbà náà wá jẹ́ mùsùlùmí kí ni ìbátan mùsùlùmí àti kírísítẹ́nì ẹ pé eléré àwọn káàní wá tọ́jà fà tóun náà gbàgbọ́ tọ́gbà kó ń wá wájú ọlọ́run kọ́ wa na báìbù sí lójú ọ̀nà tiẹ̀ pé sóò ní dà wá sóò ní tà wá sóò ní tà wá bọ́ bá dà wá tọ́ tà wá tọ́ tàn wá báyìí ni ó rí fún ọ èrò ó bà tọ́wọ́ wà kó ń wá wájú àmì ẹ̀rọ àbà àbọ̀jẹ́ mùsùlùmí lọ́wọ́lé ẹ pé ní ẹ bá gbàlagbà fà wá pé sàlùwàlá kùránì ní kó ní o pé wájú máa mú mọ́ wa tí n sọ yìí sí í ṣe àmọ́ wájú chief of justice president mọ́tẹ̀ tí wọ́n fi kiri o president kan wọlé ní president kan wọlé ní chief of justice wo obìnrin sí ni òun ló fẹ́ búra fún chief of justice obìnrin la ní nìsín òun ló fẹ́ búra fún kó di president bọ́bá jásùkò tó fẹ́ búra tó ní ó mú báíbù wá àbí kó mú kùránì wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìbúra òun náà sì tọ́ àbí yóò torí pé òun wà náà ládàá ní ìsìn kò ní ṣiṣẹ́ tíjọba gbé fún un ìbúra àwọn ọ̀fẹ́sẹ̀ ìbúra àwọn oníṣìí kò fẹsẹ̀ nílẹ̀ àfi kẹ́ ẹ padà sí di ẹ̀sìn tẹ́ bá pa àwọn ẹlẹ́sìn tí wọ́n làwọn èèyàn tiwọn tẹ́ ẹ pa àwọn ọba bí ìlú ṣe lè wó tó wọ́n ní bí ìpè ìpéjú ṣe lè wù bí inú gbọ́n ṣe lè wù kó ṣe sasara tó ayé ló bá pè ìpéjú gọ́fúnà ní kíní kan ní tá a fòfin àti fòfin dá gbogbo ẹ̀rú nìsín gọ́fúnà bá bọ́ ọba ó lè yọba ọba ń bẹ̀ yọ fọba lẹ̀ lọ ni àbùkù tọ́lọ̀ ń fi kàn wọ́n nù ọdún mẹ́rin náà ní bọ́ ọba dọ́gbọ́n sí ọdún mẹ́jọ ọwọ́ ọba ọ̀nífẹ̀ níṣòwò ọdún títí ló bọ̀ ọmọ egó fún gọ́fúnà tó ti lògbó ọba tó ọlọ́run tó dá ní ìlọ́mọ yìí tó tún kù tí ó tún lògbó gàràgàrà tí wọ́n bá rí láàrin ọdún mẹ́rin ní ìsìn ẹsẹ̀lẹ̀nsì ti lọ ó ti di fọ́mà kò sí fọ́mà ọba fẹ̀ bó o ṣe lè rí fọ́mà àmọ́ ò lè rí fọ́mà àfàgbà nígbà àwọn òkè àbáwá ní ìsìn wọn ní fọ́mà mínísítà ó parí wọn ò gbọdọ̀ sọ pé mínísítà ti ń ṣe lọ́wọ́ mọ́ ní ìsìn òfin ó dè wọ́n. ẹ pa wọn ọba àwọn ni wọ́n làwọn èèyàn wọn ẹ wá o níbi òtẹ̀lúdé nìyí ẹ wá pe àwọn ọ̀dọ́ asabab àwọn tí wọ́n ń lò fún ní sẹ́sù ọ̀dọ́ ni ẹ pè wọ́n alifukarao àwọn olòṣì tí wọ́n rí nǹkan jẹ tí wọ́n bá ti fún lówó yọ̀ọ̀dà lúrú ẹ pè wọ́n ẹ wá pa àwọn obìnrin àwọn nìyá ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ pẹ̀tù sáwọn ọmọ yín bọ́ọ̀mù ẹ bá ti fẹ́ lọ ní òníwá mọ̀pá tèmi jẹ́ má kó bá mi o má lọ bẹ́ẹ̀kún ni yóò sùn ní bí nǹkan kan ni yóò sùn ẹ rata arọ́ lọlẹ̀ sí i bẹ́ẹ̀ bá pè wọ́n ẹ wá gbé àdúrà dìde ẹ nàró àdúrà ẹ sọ fọlọ́hún pé nǹkan ń ṣe yín mo sọ náà pé nàìjíríà ò tí ì sọ fọlọ́hún pé nǹkan ń ṣe wọn gbogbo ẹ̀dá tí nǹkan bá sì ń ṣe tí ò sọ fọlọ́hún pé nǹkan ń ṣe wọn ọlọ́run èyí tí ì ṣe tán láti dá lóhùn. báwo làwọn ẹ̀mí 130 something ó ti sọ nínú pléènì tí gbogbo nàìjíríà wà lókun láàrin bíi ìṣẹ́jú mẹ́wàá pé òní o kò ṣiṣẹ́ kí gbogbo ayé máa wò kí ni wọ́n ń ṣe pé wọ́n ń ṣọ̀fọ̀ ni àwọn èèyàn wọn tọ́ lọ ẹ wá bẹ lọ́wọ́ ẹ̀yìn àwẹ̀ fún ọ pé gbogbo nàìjíríà fẹ́ gbàwẹ̀ nǹkan ṣe wá fẹ́ gbàwẹ̀ kọ́ lọ́wọ́ ṣàánú yóò sì ju àánú wò yìí àmọ́ nǹkan ṣe wá á sì ṣe bí ẹni tí nǹkan ò ṣe nǹkan ṣe wá èèyàn ń kú àìmọ̀ èèyàn ló ti kú Boko Haram pọ́ǹpù gbì mọ́sálásí gbì ṣọ́ọ̀ṣì gbì bọ́tẹ̀ báwọn kájà àwọn kan lọ ti pléènì ń ṣẹlẹ̀ omi ń ṣẹlẹ̀ tí ò tún tó yìí hùn gbogbo bí kíní yìí ṣe ń lọ náà àtúnkà ń pé 2015 ìlà mẹ́ta. afọlọ́lọ́run bẹ ọlọ́run. abiyalọ́lọ́run bẹ lọ́hùn. àfààní ẹ bẹ́ẹ̀. abiyanu rẹ bẹ́ẹ̀. àjọ papọ̀ àwí gbólóhùn yìí. àjọ papọ̀ àwí gbólóhùn yìí. ọlọ́run. ọlọ́run o. kọ́ọ̀lá báwọn ẹni ọlọ́run ṣe máa wí. kọ́ọ̀lá báwọn ẹni ọlọ́run ṣe máa wí. ọlọ́run má da nàìjíríà rú. huwa. Allah. huwa. Ar-Rahman. huwa. Ar-Rahim. huwa. Al-Maliku. huwa. Al-Qudus.
القدوس هو السلام هو المؤمن هو المهيمن هو العزيز هو الجبار هو المتكبر هو الخالق هو البارئ هو المصور هو الغفار هو القهار هو الوهاب الرزاق هو الفتاح هو العليم هو القابض هو الباسط هو القابض هو الرافع هو المعز هو المسل هو السميع هو البصير هو الحكم هو العدل هو اللطيف هو الكبير هو العزيز هو الغفور هو الغفور هو الشكور هو العلي هو الكبير هو الحفيظ هو المقيت هو الحسيب هو الجليل هو الكريم هو الرقيب هو الحكيم هو الودود هو الماجد هو الواجد هو الواحد هو الأحد هو الصمد هو القادر هو المقتدر هو المقدم هو المؤخر هو الأول هو الآخر هو الظاهر هو الباطن هو الوالي هو المتعالي هو البر هو التواب هو المنتقم هو العفو هو الرؤوف هو مالك الملك هو ذو الجلال هو والإكرام هو المقسط هو الجامع هو الغني هو المغني هو الموتي هو المانع هو الضار هو النافع هو النور هو الهادي هو البديع هو الباقي هو الوارث هو الرشيد هو الصبور الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح